Òfin owó orí tuntun bẹ̀rẹ̀ ní ọjọ́ Kínní ọdún 2026. Èyí ni bí o ṣe lè gba nọ́mbà ìdánimọ̀ owó orí tax ID. Ohun kan tó ń rú ọ̀pọ̀ èèyàn lójú látìgbà tí ìjọba àpapọ̀ ti kéde rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ó máa ní ọ̀rọ̀ nípa nọ́mbà owó orí tuntun àti nọ́mbà ìdánimọ̀ owó orí tí a mọ̀ sí tax ID. Ọ̀pọ̀ èèyàn ní ọ̀rọ̀ nọ́mbà yìí ó ní kò mọ̀ yé. Pàápàá bí ìjọba ṣe tún sọ wípé ó lè ṣòro fún ẹni tí kò bá ní nọ́mbà náà láti lo àpò ìkówósí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Kínní ọdún 2026. Báwọn kan ṣe ń sọ wípé NIN náà ó ní tax ID ń làwọn mìíràn sọ wípé wọn kò mọ̀ ju ara wọn. Àwọn kan sọ wípé àjọ tó ń rí sí pípawó wọlé lábẹ́nú FIRS ó ti sọ wípé NIN ó lè ṣiṣẹ́ tí tax ID yóò ṣe. Bẹ́ẹ̀ ni àwọn kan ní kò mọ̀ rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lójúmọ́ tó mọ́ lónìí owó orí sísan ó mọ̀ kan alákọ̀wé, ó kan olókoòwò ńlá àti àwọn oníṣẹ́ àdáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èwo lèwo gan nínú àwọn ọ̀rọ̀ yìí bí ọjọ́ tíjọba dá bó ṣe ti wọlé dé wẹ́rẹ́ o. Gẹ́gẹ́ bí àlàyé tí àjọ Nigerian Revenue Service NRS àti Joint Revenue Board JRB bí wọ́n ṣe ṣe lálàyé tí wọ́n yànnàná rẹ̀. Wọ́n ní ohun tí a mọ̀ sí tax ID tàbí ìdánimọ̀ owó orí sísan ó mà jẹ́ ohun kan tí àwọn àjọ méjèèjì yìí tí wọ́n mójútó. Àjọ méjèèjì náà olóṣìn sí ọ̀nà bí èèyàn yóò ṣe ní nọ́mbà ìdánimọ̀ owó orí. Wọ́n ṣàlàyé pé bí èèyàn bá ti rí nọ́mbà ìdánimọ̀ owó orí yìí gbà, nọ́mbà yìí kan náà ó ní yóò máa lò lọ́dọ̀ ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti ìbílẹ̀. NRS àti JRB wọ́n ṣàlàyé pé èèyàn kò nílò láti ṣe ẹ̀dà nọ́mbà yìí nígbàkúùgbà tó bá fẹ́ lò ó fún nǹkan ìjọba tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ni nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Identification Number NIN ó ní wọn yóò lò láti gba tax ID fún okòwò àti iléeṣẹ́. Nọ́mbà ìdánimọ̀ owó orí tí wọ́n ní wọ́n ti so pọ̀ mọ́ èyí tí wọ́n gbà lásìkò tí wọ́n fi orúkọ iléeṣẹ́ tàbí okòwò náà sílẹ̀ èyí tí a mọ̀ sí CAC. Ẹni tó bá ti wá ní NIN tàbí nọ́mbà CAC èyí ni wọn yóò lò láti gba nọ́mbà ìdánimọ̀ owó orí tax ID. Láti gba nọ́mbà owó orí sísan rẹ tí a mọ̀ sí tax ID, ojú òpó ti àjọ NRS àti JRB ó ní kí èèyàn lọ lórí ayélujára. Wọ́n ní kí o tẹ taxid.nrs.gov.ng tàbí taxid.jrb.gov.ng. kọlọ̀bí lẹ́dùnmáà kó ṣàánú lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀jẹ̀ àsanwó orí wa. àdúrà gbọ́ olúwa tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayoruba World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú múra ọdún tuntun o, ọdún ìyàbò fẹ́nìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run ọba Ìlédùmarè.